ẹ káàbọ̀ sórí ìkànnì mi. Ẹ wò ó, nǹkan tí mo mú wá lónìí ó lágbára o. Ẹ jọ̀ọ́, ta ni olórí OPC? Ṣé Chief Olóyè Sunday Igboho ni àbí Gani Adams? Ẹ jọ̀ọ́, kí ni àpèjúwe rere èyí tí Gani Adams ti ń ṣe fún àwọn ọmọ Yorùbá? Ẹ jọ̀ọ́, ṣé lórí pé à ń lọ pátì ni àbí à ń lọ kílọ̀bù? Ṣé ìyẹn gangan ni Gani Adams wá ṣe ni àbí wọ́n wá sì kẹ́ àwọn ọmọ Yorùbá? Ẹ wò ó, ẹnu mi kọ́ lẹ ti máa gbọ́ àwọn àṣírí tó tú pẹ̀lú oríṣiríṣi ọ̀rọ̀. Ẹ máa gbọ́ gbogbo ẹ̀ pátá nínú fídíò yìí. Ẹ wá nǹkan kẹ́ fìdílé, kẹ́ wá gbọ́ nǹkan tí Màámi Yèyé Dára àtàwọn olólùfẹ́ bí wọ́n ṣe sọ àwọn ọ̀rọ̀ jáde. Ẹ jọ̀ọ́, má gbàgbọ́ láti bá mi subscribe. Ẹ dẹ̀ má gbàgbọ́ láti bá mi share, kẹ́ dẹ̀ bá mi tẹ̀ like. Ọ̀tá ìlara wúrere. Kó wo bí olóyè ṣe ń rìnrìn àjò ẹ̀ pẹ̀lú ìtẹríba tí Yorùbá dẹ̀ ń tì lẹ́yìn, tí ọmọ alálẹ̀ Yorùbá ń tì lẹ́yìn. Tó ń bá dẹ́dọ̀ lọ ó máa náwó sí wọn ni. Ọ̀pá tí mo burúkú ló máa fi tẹ̀lé ọ̀pá tí òsì kankan bá kọ́ fi tẹ̀lé ẹ̀mẹ́ta. Tàbí irú ìwé wo lọ́gbẹ́ni yẹn ló bàbá? Ó halẹ̀ ni, kò mọ̀ pé ilẹ̀ ti mọ́. Ilẹ̀ ti mọ́. Ibi ìgbàgbọ́rú eléyìí kẹ̀. Ọ̀pá tẹ cast. Àṣírí ti tú, kò sí kankan bẹ́ẹ̀, òfúùtù fẹ́ tẹ̀. Olú máa bọ̀, ó máa bọ̀ fà, ó máa bọ̀ erelu, ó máa bọ̀ odò. Ó máa ṣe ọdún ayán. Gani aṣọdún ayán, aṣọdún yẹ̀pẹ̀, aṣọdún eku, aṣọdún ẹyẹ. Ìyẹn ló kù tí Gani ṣe kiri, kò sí nǹkan kan mọ́. Àní Gani ò lè kojú Fúlàní. Ok, tẹ́ bá wá sọ pé irọ́ ni mo pa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ ká sọ wípé Dára irọ́ ló ń pa. Ó yá, ẹgbẹ́ Gani condition. Ẹni bí Ìgbòho ṣe sọ̀rọ̀ ní pálásì kábíyèsí lánàá tó fún àwọn Fúlàní yẹn ní 2 hours. Ẹni kí Gani Ààrẹ Ọ̀nà Kakanfò kó bọ́ síta kó náà sọ̀rọ̀ bí ọmọkọ bẹ́ẹ̀ yẹn. Ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè. Kí ló wá fa ẹkún fún Gani? Kí ló dé tí Gani ń sunkún àtàwọn ọmọ ẹ̀? Wọn ò wá sùn. Ní ìgbà tí Ìgbòho sọ̀rọ̀ ní pálásì ní Ìgbòho lánàá, Gani sáré lọ arrange press release ní press conference o láàrin àwọn boys ẹ̀. Gani ẹgbẹ́ dárí sọ̀rọ̀ ìtàn wọn gbogbo ìjọpọ̀ ẹ̀rí ilẹ̀ òní fún ọ̀dàlẹ̀ ìdè ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ̀rí ọ̀nà àtijọ́ ló ń wá kiri ó lè fi ká àwọn tó ṣe ń tẹ̀lé ojú ní ìṣẹ̀lẹ̀ máa jẹ́ ọ̀gá lọ́dẹ̀ máa já ta ní ó ti ìjọba jẹ́ ìkọ́ ẹni táwa mọ̀ dáadáa mo máa tó tó ń sin àwa mọ̀ dáadáa. Nígbà tó ń pèsè àwọn ọmọlúwàbí ti yà kúrò lẹ́yìn ẹ̀ ó kọ àwọn ojú ọ̀gẹ̀ tó lọ ń jagun balẹ̀ kiri. Ó lè fẹ́ ní ẹlẹ́ni ilẹ̀ tí kò sóhun ọba tó lè pèwò lè yí. Ti ìgbéraga ní sáà parí ẹlẹ́ni ẹ̀gbọ́n. Wà á máa náwó tó wọn kábíyèsí báyìí bá lọ́dọ̀ wọn. Ipò ọmọ ló wà. Ìwọ ipò ẹrú. Ó lọ náwó tó wọn kábíyèsí òun kúrẹ́ ní torí òtún owó pọ̀. Ó ti kò sí ní fún wọn náà ìkọ̀tún lórí òyìnbó. Ó ti gbowó tó máa dọ̀dà pọ̀ fábọ̀ ìjà fún wọn tó. Ìgbà irú lọ́wọ́ wọn tó fún ìrìnàjò fún èèyàn kó ẹ̀ṣọ́ mọ́tò lọ sílé. Ó kó ní tó dàgbé ó fi gbogbo ẹlẹ́wọ̀n ní ugbó lọ. Owó ò lè ṣe yanjú. Àwọn bá lẹ́yìn ìbàdàn pé kọ́wọ́ pẹ̀lú yìí lọ. Tí ò bá jẹ́ nǹkan tó ṣẹlẹ̀, Ìgbòho yẹ kó wà ní àjọ ní program lánàá tó yẹ kán wà ń bẹ̀. Nítorí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní òṣèlè wá. Bó ṣe ń ṣe ti ọ̀rọ̀ Yorùbá nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ló tún torí ọ̀rọ̀ Yorùbá ló ń lọ káàkiri àgbáyé. Ṣe bẹ́ẹ̀ rí ní South Africa, ẹ rí ní Ghana, ẹ rí ní everywhere. Bó bá wá, ẹ rí ní London, ẹ rí bí, ẹ rí kí ló ń gbé káàkiri ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ta ló yẹ kó máa invite káàkiri bẹ́ẹ̀ yẹn on a good day? Wọn ò lè ìbájọ́ olè. Ẹ bá ìbájọ́ ológbò sílé àná máa bá. Wọn ò nílé invite ẹ because ó ní òye àdé ń jẹ́ kó yẹ wípé ibi tó ga sí lẹ́yìn kankan gbogbo nǹkan tí ó rò pé àmọ́ láti mọ̀ ó sí lára wa mọ́ fi wá lẹ̀. Èyí dára. Gbọ́n tí mo sọ fún yín ni. Ẹ bá ìbájọ́ ológbò sílé àná á bá bẹ̀ jẹ́ ẹ̀. Ẹ ṣé bàbá ká lè ẹ bá mi ràdẹ ọ̀pù ká lè gbé kọ́ọ̀lù torí kọ́ọ̀lù yẹn ti ń wọlé bẹ́yẹn. Hello ma. Ẹ kálẹ́ màámi, ṣé dáadáa lẹ́wà? Ẹ má bínú màámi, ẹ fún mi ní ìṣẹ́jú kan. My bad o, gbogbo ẹ̀yin ẹ fún mi ní ìṣẹ́jú kan mà. Ẹ fún mi ní ìṣẹ́jú kan mà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ṣàánú mi, ẹ ṣàforíjì fún mi. I apologize. Today is Father's Day. Ọ̀rọ̀ yẹn ló ká mi lára.
mo celebrate àwa ìyá ẹ ó pẹ́ láyé fún wa o ẹ̀yin bàbá wa o olólùfẹ́ àwa bàbá rẹ wà ẹ ní kú láíláí jígí wa o kó má má fọ́ títí láíláí jígí wa o kó má má fọ́ o. Mo fi àsìkò yìí celebrate gbogbo ẹ̀yin bàbá káàkiri àgbáyé látòrí bàbá wa Ìgbòho. Mo fi kí gbogbo ẹ̀yin bàbá pátápátá káàkiri àgbáyé wípé ẹ kú iṣẹ́ ẹ jẹun ọmọ. Ẹ̀yin ní àwòrán tí àwa ọmọ ń wò tá a fi ń wò pé ṣé a dùn ṣá a dáa ṣé báyìí ló ṣe yẹ ká ṣe rí ṣé kò yẹ síbì kan. Tó bá wá rí bẹ́ẹ̀ ní fọ́mọ́ wa lójú ọwọ́ tó bá ṣẹ́gun síbẹ̀ ló ń jèrè. Gbogbo ẹ̀yin bàbá wa ẹ jẹun ọmọ, kì í ṣe ìyá nìkan ló máa jẹun ọmọ, ẹ̀yin náà á jẹun ọmọ. Àgbà yín á dalẹ̀, ẹ ní ṣiṣẹ́ lásán, ikú òjijì ò ní pa yín, ẹ ṣe rere láyé. Happy Father's Day to every fathers in the house. I celebrate you today. God will celebrate you beyond. God bless you all. Happy Father's Day. Ẹ ṣé màámi à ń gbọ́ yín. Okay, nǹkan méjì ni mo tiẹ̀ fẹ́ sọ. Nǹkan dá sọ̀rọ̀ Gani briefly. Ẹ mọ̀ pé ẹ mú kan ẹrù ẹ wọ́ ìsàlẹ̀ ló ti wọ́. Ṣé ní wàhálà tí àwa Yorùbá ní wípé a fẹ́ràn láti máa ṣẹrú dọmọ akẹ́ran mérò káṣá lára wa ni. Tẹ́ ẹ bá wo foundation Gani dáadáa ṣe Yorùbá o. Because ṣe rí ìwà tó ń wù yẹn ìyá Yorùbá àti bàbá Yorùbá kan tó bá rí lè tọ́ ọmọ ẹ̀ kò ní máa ọmọ Yorùbá kan ò ní jẹ irú owó tí Gani jẹ yẹn. Ṣé àwọn gba ní tìjú àmọ́ when to kàdákẹ́ àmọ́ bá ṣe àfẹ́tẹ́ Yorùbá ò fẹ́ tẹ́ o. Ẹni tó bá lẹ́kọ̀ọ́ tó bá fi ire wọ́n á ti kọ pé ìwọ̀nba lèèyàn máa ń ṣe nǹkan mọ́. Ẹ bá ti rí wàá Gani ẹ̀fẹ̀ pé kì í ṣe wà Yorùbá lóhùn. Kò ń ṣe èmi ò rí béèyàn ṣe ń jẹrú owó tí bọ̀bọ̀ yẹn ń jẹ yẹn. Ó ti pọ̀ jù. Wọ́n bá wá lọ́lá tán wà tún máa tẹ̀lé bó ṣe ń tẹ̀lé yẹn. Náà kò sí bíbí ire lọ́rọ̀ ẹ̀. So I just think he actually not a thoroughbred Yorùbá. Wọ́n ẹ̀wọ́n bá ní pé a ti fọ́lò bá a ṣe ń ṣe tá à ń tẹ̀lé ipá tẹ̀lé ọgbọ́n ká tó yànyàn ni. Wọn ò ní ẹ̀bà tí ẹ̀ ṣe. Kò lè ẹ̀bà kò lè kan Gani láíláí. Àjẹjẹ náà ló bá àwọn bàbá wa débẹ̀ láti lè kàn pé irú ẹ̀yẹn bá òfin fi darí ọ̀nà dáadáa. Tí ẹ̀yẹn àmọ́ ni o. Kí Fúlàní wá máa sanwó oyè ọmọ, kí Fúlàní wá máa sponsor oyè ọmọ Yorùbá. Àtàwọn ọmọ ẹ̀ who let the dogs out la máa kọ fún wọn. Who let the dogs out. Nǹkan tẹ́mi ṣe pé yìí ni pé jẹ́ kí nǹkan tí àwọn Fúlàní kan sìn sí bàbá Tinubu. Wọ́n ní kí bàbá Tinubu kó wọ́n ní Ìgbòho. Ó dọ̀là kẹ́mi tó reply wọn ni wọ́n ti ṣe. Gbogbo wa táwọn tá à ń lé sísìn pé gbogbo wa láti wá serious. Àsìkò yìí la máa mú ìdúró wa ṣinṣin. Nǹkan tó fẹ́ yẹn. Anybody tó bá. Kò ní dáa fún Fúlàní. Ó ní wọ́n burú. Wọ́n ṣe èrè. Lórí burúkú ni wọ́n. A lè ṣẹ̀ṣẹ̀ wá máa ń wọ̀ ní Ìgbòho tí ká máa wọ̀ wọ́n kó máa pa wá ní. Wọ́n ọ̀nà àwọn ọmọ wọn tó ń kidnap tó ń gba ransom tó ń pa àwọn èèyàn. Wọ́n ń kọrú lẹ́tà yẹn náà àwọn èèyàn dẹ̀ ń gbọ́ ẹ wo gbogbo ọmọ Yorùbá tó bá ń gbọ́ mi ebi ìdí Riot ti fẹ́ bẹ̀rẹ̀ ibi tí Riot ti fẹ́ bẹ̀rẹ̀. Tó bá jẹ́ ibi tó ti fẹ́ bẹ̀rẹ̀ náà nìyẹn kó bẹ̀rẹ̀ láti bẹ̀. Àti ìbò pé ó ṣe lọ gba àwọn èèyàn ẹlẹ́ àbò ń tà láti gbà wá mo rò pé by now òyìnbó ẹ̀tì ẹ̀ la máa bẹ̀rẹ̀ sí nílò fún wọn. Wọn ò ní rántí ìran wọn mọ́ ní ilẹ̀ Yorùbá fún Yorùbá kó bá wu Yorùbá tó wà náà kó má kó ẹgbẹ́. They must just not try it. Aláti máa jẹ́ kí àwọn èèyàn wa gbọ́n sìn. Wọn ò gbọ́dọ̀ try ẹ̀. Anybody tó bá dì pẹ̀lú àwọn pípọ̀ yìí wọ́n pa olóyún èèyàn tó gbóyún sínú ẹ̀pá ẹ̀tún ní gọ́ọ̀ṣọ̀ ẹni god láti lè máa kọ lẹ́tà àkọ́kọ́ kan in fact ó dàbí pé orí àwọn pípọ̀ ti tẹ̀ ó tiẹ̀ ti tẹ̀ ní Yamad. Ẹ lọ pé ẹjọ́ ẹ bá wa ẹ̀ láti àwọn. Gbogbo ojúlówó ọmọ ọkọ Yorùbá àsìkò wa ti tó. Unity. Because gbogbo wa náà máa bẹ̀rẹ̀ sí ní múra sílẹ̀ sẹ́yìn ìjà oko ni. So lẹ́tà wòye wọn yẹn is not avoid àti ẹ̀fẹ̀ gbọ́. None avoid. Ṣèyí Mákindé gbọ́dọ̀ kásìkà tó ń gbọ́ bá dìde pé òun fẹ́ stop gbogbo àṣepọ̀ náà fẹ́ gbé. Ṣáwọn ti stop wèrè táwọn dá sílẹ̀ ní Nàìjíríà. Ẹ ṣe jà kí ló dé? Ṣé wọ́n máa ní ká máa lọ sọ́run ni? Ẹ léwa àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wa ń fẹ́ lórí wọn lọ ẹ léwa sí. Adé sọ wípé àti ẹ̀bá yín ṣe mọ́ ẹ fi wálẹ̀ ká máa lọ ẹ̀ ní jẹ́ ká lọ. Kí ló lè tó báyìí? Ẹ̀rù ti ẹ̀bá yín wọ́n náà pa olóyún ẹni tó gbọ́mọ sínú oyún nínú. Séèyàn ni wọ́n ṣá. Ẹjọ́ ìyá mi ẹ̀yìn bá ló jẹ́ kó sùkùn tàn mú yọ̀gàn. Yọ̀gàn wá dìde ó rìpímáìtì wọn èyí tó wá ń kọ lẹ́tà pé níbo lẹ́yìn wà nígbà táwọn ọmọ tí ń gbó lóyún tó ń gbé ọmọ kékeré àwọn ọmọ kékeré ọmọ tó méjì sì wà ní gbóǹsìn in fact ikú ló máa pa gbogbo ẹ̀yìn ẹ̀kọ́ lẹ́tà yìí. Àṣẹ. Ìyá mi ẹ máa pé tó bọ̀. Ẹ ṣe mà.
ẹ káàbọ̀ ẹ̀yin tèmi lórí TikTok o Mr. Kilo ẹlẹ́ tí ń wọlé látàárọ̀ mo ti ń dúró mi rí yín bí kò gbé yín wọlé ẹ má bínú ẹ mọ̀ mi ò sí ní comfort zone so ẹ jẹ́ ká jọ manage ṣe ti gbọ́ ṣé dáadáa lẹ́wà ṣé ń gbọ́ mi. ẹ ṣeun mo dúpẹ́. ẹ kalẹ́ èmi ẹ ṣe bà mí èmi ní kọ́kọ́ ni mo wá sórí ètò lẹ́ni ó yẹ kẹjọ rí wa ní orí StreamYard ni bọ̀ kíní yẹn fún mi ní attitude látàárọ̀ n bá ti tètè jáde òun là ń yanjú so kò gbé àwọn àlejò mi wọlé bọ̀ wọ́n ti join mi ní orí TikTok. Mr. Kilo ẹ bá wa kí àwọn olólùfẹ́ wa àwọn ní àjọṣe show ní last time ẹ máa bá wa tẹ love like torí wọ́n flag wa gan ni Mr. Kilo ẹ bá wa kí àwọn èèyàn. ewúrẹ́ mi tó wọlé tí ò kí ara ilé á jẹran àmúso ṣùgbọ́n torí kèmí má bàa jẹran àmúso mo ṣe sọ wípé gbogbo ojú tó ń wò wá pátápátá nílé lóko níbi gbogbo ojú náà ò ní fọ́ ó kí wa pé a kò lè ní àyè. ẹ ṣé mi ò mọ̀ bóyá màámi adé orí ọ̀kín náà wà pẹ̀lú mi lórí TikTok mà no doubt okay tí wọ́n bá sí ń bí Mr. Kilo ó dẹ̀ pọ́n wà pẹ̀lú wa o ó dẹ̀ pọ́n àwọn náà fẹ́ wọlé ìyá mi. mo wà pẹ̀lú yín. mo ń bọ̀ ọlọ́run wọn ń ṣọmọ àlèṣà bí mo yẹ sanwó dẹ̀ wọlé ẹ ló màámi adé orí ọ̀kẹ́ bẹ́ẹ̀ ni ẹ ló mọ́mì ẹ ló mọ́mì ẹ ti wà lórí TikTok o. Mo wà níbí o. ẹ kalẹ́ mà ẹ má bínú StreamYard yẹn ló ń fọ́ ni ẹ kalẹ́ ẹ káàbọ̀. Mo wà pẹ̀lú yín o. ẹ jọ̀ọ́ ẹ bá wa mute àwa tá a bá sọ̀rọ̀ kí nìyẹn ẹ kò. Màámi látọ̀dọ̀ yín ló ti ń jáde mà. Okay. Hello, mo ń gbọ́ yín o. Kò yẹ kó máa ẹ́kọ àwọn nǹkan tí mo ti sọ sẹ́yìn nìyẹn bóyá kẹ́ jáde kẹ́ padà wọlé mà. Ẹ má wò mí lórí TV orí TikTok nìkan ni kẹ́ ti máa wò mí. Orí TikTok èmi àti yín jọ ń ṣe show ni mà orí TikTok ni kẹ́ concentrate ẹ má lọ síbi tí TV wà mà. Okay, bó ti wà lórí TikTok nsìn. Good. Ẹ bá wa kí àwọn olólùfẹ́ wa. Mo kí gbogbo lé o, ẹ kálẹ́ o, ẹ káàsán níbi tí gbogbo wa bá wà o. Èyí dára á ti retí. Kíní yìí ló fún mi ní stress látàárọ̀ ẹ má bínú màmí. Kò sí wàhálà a ti wà pẹ̀lú yín náà bí báyìí. Ẹ ṣé mà ẹ káàbọ̀ sórí ètò tó àròjọ musolókun ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Mr. Kilo. Mr. Kilo lórí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ awuyewuye lórí ọ̀rọ̀ Chief Sunday Igboho tí wọ́n lọ sí ọ̀dọ̀ palace kábíyèsí ní ìlú Ìgbòho lánàá wípé àwọn Fúlàní wọ́n jí aboyún kan gbé wọ́n dẹ̀ béèrè fún ransom wọ́n dẹ̀ lọ sanwó obìnrin yẹn eventually kú síbẹ̀ ẹni tó mówó lọ ìyẹn tún gbẹ̀mí mì wọ́n dẹ̀ síìsì wọn náà síbẹ̀ wípé wọ́n ní láti ṣe kí ni wọ́n fún wọn 2 hours kí wọ́n rìlíìsì wọn àwa rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn mídíà wọ́n bọ́ síta ní èní ni wọ́n wá sọ wípé àwọn tí Ìgbòho sọ tó fún ní 2 hours ultimatum lánàá pé kí wọ́n release àwọn tó ń jí gbé wípé wọ́n ti jáde o wọ́n ti release wọn èyí ni àwọn ọ̀pọ̀lọpọ̀ wá rí àwọn bíi mídíà Ìbà Gàníyù Ìgè Adams wọ́n yẹ fòfẹ̀rẹ̀ sọ online yẹn kò sí èébú èpè àti oríṣiríṣi kan tó ń sọ fọ́mọ Adéyẹmọ ṣùgbọ́n ìwọ tó bá ń gbọ́ mi tó ń wò wá lọ́wọ́lọ́wọ́ ibi fídíò tí Ìgbòho ti sọ ọ̀rọ̀ wípé àwọn tí wọ́n táwọn fún Fúlàní ní àṣẹ wípé kí wọ́n release wọ́n ti release wọn tí Ìgbòho lanu tó sọ bẹ́ẹ̀ síta ẹ bá wa mú fídíò yẹn jáde ṣùgbọ́n tí Ìgbòho ò bá níbì kan tó ti lanu sọ gbogbo yín tẹ gbé ṣépè èpè yẹn máa jà yín ní ìran mẹ́rin ìṣẹ̀dá Ìgbòho abatiyín jẹ́ kò sí ibi tí Ìgbòho ti lanu sọ Ìgbòho kọ́ ni mídíà iṣẹ́ ẹ̀ kì í ṣiṣẹ́ mídíà lè gbé fídíò kan rí fídíò kan fi dá àrà tó bá wù wọ́n tó bá ní anybody tẹ bá rò pé kí ní mídíà ẹ lè takò ẹ̀ bó kì í ṣe pé kẹ máa fi kanra mọ́ Ìgbòho kẹ máa pè ní fẹnu wúgate ó tó ti parọ́ ó tún ti ṣe kinní kan ó tún ti ṣe gbá kan kò ṣe gbá kan kò ṣàwo kan irọ́ ni gbogbo ẹ̀ kò síbi tí Ìgbòho ti lanu nǹkan tí Ìgbòho bá lanu sọ òun ní ká ẹ sọ̀rọ̀ lé lórí
ohun tí mídíà bá bọ́ síta, mídíà gbogbo wa lájọ jẹ́ mídíà. Àwọn kan wà tó jẹ́ pé propaganda làwọn wà fún, specialize lé lórí, oríṣiríṣi ló wà. Èmi ẹ ti mọ̀ wípé tí mo bá fẹ́ wá ṣe show ti tèmi àbí short video anyone, màá ṣe findings kí tó mọ̀, gbogbo yín lẹ ti mọ̀ gbogbo wa. Kí ló dé tí mídíà máa ṣe iṣẹ́ títí ẹ̀ láti fi kó traffic, láti fi jẹ́ kí iṣẹ́ tiẹ̀ kó boom, tẹ wá ń fi kanra ìta, tẹ fi máa jẹ́ tó wá jẹ́ Ìgbòho lẹ wá ń tákù iṣẹ́ yẹn. Mr. Kilo, ǹjẹ́ ní one or two things nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láti bá wa share pẹ̀lú àwọn èèyàn wa sà? À ń gbọ́ yín, ẹ bá wa gbóhùn sókè. Gbogbo ọlá, gbogbo ìwé, gbogbo fún Ọlọ́run lókè. Mo kì í yèyé ẹ kú iṣẹ́. Ẹ kálẹ́. Ohùn yín aráyé kò ní mú o. Àmín Jésù. Nípa kàtí jálẹ̀ iye ọ̀rọ̀ ńlá ni o. Ṣe kéde ṣe nǹkan tó jẹ́ wípé àlèyànjú ní ẹ̀ka náà. Ìdí ni wípé ṣe rí àkọ́kọ́ bàbá kí wọ́n gbìyànjú láti kọ́ṣẹ́ àwọn mídíà tí ó wà tó súnmọ́ wọn. Mo fi àkókò yìí mo látòrí platform yìí mo tọrọ àforíjì látọwọ́ àwọn fáǹsì mi torí wípé nígbà tí ìròyìn kọ́kọ́ kàn mí lára mo pe arákùnrin kan lára àwọn ọmọ tí ń tẹ̀lé bàbá pé ẹ gbọ́ báwo ni ọmọ ní òun náà ti gbọ́ pé òótọ́ ni. Èmi náà fi ṣe program jáde síta. Lẹ́yìn yẹn lèmi ṣẹ̀wá ń gbọ́ wípé bẹ́ẹ̀ kọ́ mo tún kàn sí arákùnrin yìí gbọ́ báwo ni ó ní ẹ̀gbọ́n òun ló sọ pé òótọ́ ni ó ní ṣùgbọ́n òun ò sí níbi tí wọ́n ti ṣe operation pé wọ́n pín wọn káàkiri ni gbogbo wọn ò sí lójú kan náà. Ó wá ní pé kémi má sọ pé bóun ṣe rí ní online lòun ṣe ṣàlàyé fún èmi. Kíní yẹn dùn mí ṣùgbọ́n kò sí ohun tí a fẹ́ ṣe. Nǹkan tó pọ̀ ṣẹlẹ̀ ni wípé ṣe rí ọlọ́mọdé kéèyàn ní ọmọ àlè nílé ni. Yorùbá ló dẹ̀ sọ wípé tí ibi tí ilé kan bá ń tòrò tí ọmọ àlè bẹ̀ ò bá ti dàgbà àmì pé ọmọ àlè bẹ̀ ni ò ti dàgbà ni. Ẹ má bínú pé mo ṣàpòwé bákan bẹ́ẹ̀ yẹn ṣá, ẹ má bínú pẹ̀lú Yorùbá ni. Ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe báyìí. Nígbà tí mo ṣe fídíò yẹn ẹnìkan comment lábẹ́ fídíò yẹn ó ní ẹ̀yin Fẹ̀míjáwógé ó ní ìwọ ni àbúrò Fẹ̀míwúgéètì. Nígbà tó tẹ̀sán mi ẹnìkan tẹ̀ ó wá bọ́ sí argument láàrin wọn ṣùgbọ́n mo wá wo profile ẹni yìí kò ní àdírẹ́sì kan pàtó. Nígbà tí èmi wá trace fídíò ẹ̀ tí mo ń trace fídíò ẹ̀ mo wá rí i pé ọ̀kan lára àwọn ọmọ tí ọ̀rọ̀ mi bá ta bá bàbá Gani Adams ní alẹ́ yìí ká má fi ṣèbínú. Mo rí wípé ọ̀kan lára àwọn tó máa ń polongo bàbá Gani Adams dáadáa ni. Túnjí kinní kan ni mo tún gbàgbé fóònù ẹ̀. Ẹ gbàgbé olúwèrè àwọn yẹn. Ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ torí orí show wa we have intellectual with us. Ẹ jẹ́ ká go straight to the nǹkan tó ń ṣẹlẹ̀. Ǹjẹ́ ẹ rí any video, ǹjẹ́ come across any video ibi tí Ìgbòho ti sọ wípé àwọn táwọn sọ̀rọ̀ nípa ìlànà o àwọn wọ́n ti release wọn? Ǹjẹ́ ever rí irú fídíò yẹn abẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn tó jáde lẹ́nu sà? Òótọ́ ni wípé bàbá ó fún àwọn arábí ní gbèdéke pàápàá jùlọ kú àwọn tí wọ́n pa kí wọ́n deliver fún wọn. Ẹ má bínú ẹ̀yin èèyàn mi tí ẹ bá ń gbọ́ ariwo díẹ̀díẹ̀ fún wa ọ̀rọ̀ yín. Nígbà tí a máa wádìí bọ̀ a rí wípé ó dàbí wípé àwọn Fúlàní ibẹ̀ yìí ó dàbí pé àwọn kan ò mọ̀ nípa nǹkan tó sọ nìyí wípé iṣẹ́ tí àwọn ó fẹ́ le ṣùgbọ́n nípa pé wọ́n ti rìlíìsì ní tèmi ò lọ́kọ̀ọ́dọ́ mi mi ì tí ì lè fìdí rẹ̀ múlẹ̀ rárá nítorí pé kò tí ì sí ẹ̀rí tó dájú láti ọ̀dọ̀ àwọn ọmọ bàbá Ìgbòho tó tẹ̀mí lọ́wọ́ wípé lóòótọ́ ni wọ́n ti ṣe kínní. Even Southwest youth leaders mò ń kọ́ tàjẹ̀ kò tí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. So nípa ti àárín yẹn mi ì lè fìdí rẹ̀ múlẹ̀ wípé. Ìgbòho sọ nǹkan tó jọ bẹ́ẹ̀. Wọ́n ti rí ara wọn.
Ìgbòho sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ àwọn ìgbésẹ̀ tí Ìgbòho ń gbé ṣe bẹ́ẹ̀ rí fídíò lóríṣiríṣi tí wọ́n rìlíìsì síta ibo lẹ́rí tí Ìgbòho ti sọ ọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ kí ló dé tí Gani ò rárá fi balẹ̀ kí ló dé tí Gani fẹ́ para ẹ̀ sí Ìgbòho lọ́rùn. à ń gbọ́ yín. nígbà tí wọ́n wà ní Ìgbẹ́tì wọ́n lọ kí ọba Ìgbẹ́ nígbà wọ́n lọ kí ọba Ìgbẹ́tì ò fẹ́ pé bóyá wọ́n rí àwọn kan àbí wọ́n ti mú àwọn kan rárá ṣùgbọ́n lórí mo rí kankan bẹ́ẹ̀ pé wọ́n mú kidnapper kan wọ́n fà á ọlọ́pàá lọ́wọ́ pé àwọn èèyàn wá ń pariwo wípé àwọn ọlọ́pàá ti fi kidnapper yẹn sílẹ̀ ìwé ìròyìn wípé ó ní ọlọ́pàá ti debunk ẹ̀ pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ online mo ti rí ní orí The Punch. You say kí ló dé tí ẹkọ ṣàfẹ́ bà máa yẹn lórúkọ jẹ́ àti iṣẹ́ ọwọ́ ẹ̀. à ń gbọ́ yín. nǹkan kan tí mo kàn mọ̀ ni wípé ìjà orogún lélẹ̀ tí ń bẹ ńlẹ̀ yìí àkọ́kọ́ tó bá ń pọ̀ sínú bí eléyìí ẹ má jà ṣe rí ogun tó wà nílẹ̀ yìí wọ́n ní pé ká fi ja Yorùbá ara wa o wọn dẹ̀ ní ká fi ja elédè mìíràn o. Gani fẹ́ fi ogun yìí ó fẹ́ yí ogun Fúlàní ó fẹ́ yí kúrò ní ogun Fúlàní ó fẹ́ sọ di Yorùbá sí Yorùbá ọmọ Yorùbá ẹ jí dìde ẹ máa sọ̀rọ̀ yín lọ. ṣe rí kínní ó ti ń di ogun wípé ṣe rí tán bá lè gbìyànjú láti ṣe rí màá àdírẹ́sì ààrẹ Bọ́lá Ahmed Tinubu èmi mọ̀ pé àwọn kábínẹ̀tì wọn ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí èmi mọ̀ dáadáa ṣe rí èmi á rọ bàbá ní orúkọ lọ́rọ̀bọ ọ̀gá ògo kí wọ́n jọ̀ọ́ mí ní ká má gbéṣẹ́ fún èèyàn méjì ṣùgbọ́n tó bá ti jẹ́ pé Ìgbòho náà fẹ́ gbéṣẹ́ fún ká fi iṣẹ́ lẹ̀ fún Ìgbòho ẹni tó bá fẹ́ bá Ìgbòho ṣiṣẹ́ kó lọ bá Ìgbòho directly bẹ́ẹ̀ pé wọ́n gbéṣẹ́ kan fún Ìgbòho wọ́n wá fẹ́ gbé kan fún ẹlòmíì wọ́ọ̀lẹ̀ fẹ́ dálẹ̀ o bàbá Tinubu ogun ńlá pátápátá gbà ní ogun yẹn ti fojú hàn. Bàbá Mr. Kilo ní àárín yẹn èmi á fẹ́ disagree. Yes, ma'am. Ìdí dẹ̀ ni wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó dẹ̀ pé ojú kékeré lẹ fi ń wo ojú tíntínní ẹ̀rọ ẹ̀ ń sọ bí ìgbà tó jẹ́ street kan la fẹ́ protect we are talking about the whole of Yorùbá land lẹ Yorùbá náà fẹ́ díẹ̀ apọ̀ díẹ̀. ok bóyá kẹ́ ṣàlàyé yẹn dáadáa kó jọ yé gbogbo wa. nǹkan tí èmi ń sọ̀rọ̀ lé lórí ni wípé àwọn kan lọ́bì lọ́dọ̀ bàbá wípé kí wọ́n má gbé iṣẹ́ fún Ìgbòho. Ìgbòho sì ni bàbá fẹ́ gbé iṣẹ́ fún ṣùgbọ́n àwọn tó ń lọ́bì lábẹ́ bàbá yìí ó ní àwọn kan náà táwọn náà ń jà fún. ó dàbí pé iṣẹ́ rí politics ti wọ iṣẹ́ ètò ààbò kò jẹ́ kí ẹ tètè understand nǹkan tó ń bẹ ńlẹ̀. ṣe rí àwọn tó wá ń jà ní ọ̀dì kejì lọ́hùn-ún àwọn yìí náà àwọn náà fẹ́ gba contract yìí ni contract làwọn fẹ́ gba àwọn ọ̀sọ́ pé àwọn fẹ́ ṣiṣẹ́. contract iṣẹ́ gbọ́ èdè yẹn contract ni wọ́n fẹ́ gbà kò ń ṣe pé wọ́n fẹ́ ṣiṣẹ́ ṣe rí pé ó pín sí méjì ọ̀tọ̀ ni èèyàn tó fẹ́ ṣiṣẹ́ ọ̀tọ̀ lèèyàn tó fẹ́ gba contract. bí mi tiẹ̀ dárúkọ a ti ń gbọ́ wípé a ti kọ lẹ́tà sí ọba a ti kọ lẹ́tà fún àwọn gọ́vnà ṣe rí àwọn gọ́vnà àtàwọn ọba yìí wọn ò ya wèrè débi wípé wọn lè listing ṣùgbọ́n nígbà tí kinní ìṣẹ̀lẹ̀ nígbà àkọ́kọ́ àwọn wo ni wọ́n dojú kinní kọ. òun lèmi ṣe ń pàrọwà fún bàbá wípé bàbá tẹ bá fẹ́ gbéṣẹ́ fún Ìgbòho ẹ gbéṣẹ́ fún Ìgbòho ẹni bá fẹ́ tó bá mọ̀ pé òun fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú Ìgbòho kó lọ bá Ìgbòho ká jọ ṣiṣẹ́ pọ̀ bẹ́ẹ̀ tí ò bá ti sí yẹ kólókóló kó kọ́ ẹ̀kọ́ ẹ̀ ṣùgbọ́n pé wọ́n gbéṣẹ́ fún Táyé wọ́n wá gbé fún Kẹ́hìndé wọ́n fẹ́ dógun lẹ̀ nílẹ̀ Yorùbá ni nítorí pé àwọn ará ibi tó ń lọ́bì yìí tí wọ́n bọ orúkọ Ìgbòho gangan lẹ́yìn ẹ má jẹ́ tàn yín o àwọn èyí wọ́n sọ fún yín pé àwọn Fúlàní náà fẹ́ bájà o ṣùgbọ́n mo ní oore ọ̀fẹ́ láti sọ fún yín wípé ṣe rí àti tí ń daṣọ funfun bolẹ̀ káàkiri àti tí ń da gbogbo kò sí tí ò ní connection pẹ̀lú àwọn ajínigbé tá à ń sọ yìí. kò sí tí bàbá. ẹ má bínú ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wọn tọkẹ tó sọ títí yín àlejò ó yẹ kán wà pẹ̀lú mi lórí bíi àjọ wa ṣètò níbọ
kí ni StreamYard yẹn ló play for ni à ń gbọ́ yín. ok màmú kan fẹ́ bẹ̀rẹ̀ ni ma ok. ẹ ṣe gan. ok ṣe rí nǹkan tí mo rí nípa bàbá Gani Adams òun ni wípé bàbá Gani Adams wọn ò lè jà fún wọn ò lè jà. wọn ní nǹkan ṣe wọn ò dẹ̀ fẹ́ kẹ́nìbọdì ṣe. kì í tẹ̀ ṣe pé wọn ò ní ìyá mi kì í tẹ̀ ṣe pé wọn ò ní nǹkan ṣe kí níyẹn ò lè ṣeé ṣe ìdí ni wípé ṣe rí nítorí ọ̀rọ̀ Sunday Igboho bàbá ti di ọ̀rẹ́ àwọn Fúlàní débi wípé àwọn Fúlàní kan ló dà pé wọ́n fìdí bàbá lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. ẹ gbà wá kọ́ 911. a kàn ń tanra wa jẹ ni. so nípa ti ọ̀dọ̀ bàbá Gani Adams yìí pé contract ni bàbá nídìí kì í ṣe pé bóyá wọ́n fẹ́ ṣiṣẹ́ contract ni bàbá Gani Adams nídìí. ṣùgbọ́n ṣe rí Ìgbòho example kan ló fẹ́ kẹ́ múlẹ̀ fúnra wa yín ní 2020 lọ́hùn-ún àbí bẹ́ẹ̀ kọ́ 2020 ni bẹ́ẹ̀ ni nígbà tí bàbá kọjá lọ sí Ìgangan tí wọ́n lọ nígbà tí wàhálà Síkírù àbí kí ni wọ́n pè tí ó pọ̀ jù ní Ìgangan bàbá lọ sí wọn ò rán yàn lọ àwọn fúnra wọn lọ wọ́n sì fún ní ọjọ́ méje wọ́n fún ní ọjọ́ méje gbajúgbajà oníròyìn kan tó bọ́ta ó tún lọ bá bàbá pé Ìgbòho ṣé ẹ sọ pé máa lọ síbẹ̀ yẹn Ìgbòho náà ń fọ náà bá búra nígbà tó kù ọjọ́ méjì Ìgbòho náà wà débẹ̀ nígbà tí bàbá máa débẹ̀ tó máa lọ ó gbéra kúrò láti ilẹ̀ lómìnira Ghana tí mo wà yìí ó lọ nígbà náà nígbà tí a máa dé ọ̀nà ìyá mi security pọ̀ lọ rẹpẹtẹ bí ẹni wípé wọ́n fẹ́ lọ kó àwọn bandits nínú gbóni. Thank you for the gift. Wọ́n kọ̀ lọ rẹpẹtẹ nígbà náà so àmọ́ wọ́n lè mọ bá ṣe lè dúkùkù lájà mọ́ Ìgbòho nígbà náà ṣùgbọ́n ẹ má jẹ́ ń tàn yín nípa àṣẹ tí Ọlọ́run ọba ọ̀gá ògo bàbá kọjá láàrin wọn freely wọ́n tẹ̀ lọ bí tán fẹ́ lọ yìí pẹ̀lú commissioner of police pẹ̀lú gbogbo wọn wọ́n jọ lọ bàbá dé àdírẹ́sì normally láì bá anybody jà ìdí nìyí tán fi sọ pé ká lọ pa bàbá mọ́ ilé ṣùgbọ́n ẹ má dá Buhari lẹ́bi pé Buhari ló sáìn wípé kí wọ́n lọ attack bàbá mọ́lẹ̀ o ṣe rí tá a bá ṣe ń sọ àwọn ọmọ Yorùbá tó fẹ́ dá ogun lẹ̀ yìí àwọn náà ló ń bẹ ní ìdí gbogbo nǹkan tá à ń sọ yìí o tí ikú ilé ò bá pa ni tòde ò lè pa ni o. ọ̀rọ̀ ìgbà tí Chief Igboho lọ sí ọ̀dọ̀ Aláàfin Ọ̀wádé last year tí Aláàfin àbígbàwo ló ṣẹlẹ̀ tán fi bojú Ìgbòho jẹ́ the same Gani náà ló wà brain behind it. About it. Now ṣe rí nǹkan tẹ̀mí kàn fẹ́ kẹ́ mọ̀ wípé àpẹẹrẹ ńlá kan ti wà àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kejì bí rẹ̀ òun ni ó ti tó ọ̀nà méjì mẹ́ta ń sì báyìí tí wọ́n ti arrest àwọn kidnapper tàbí ti rescue àwọn ọmọ bàbá ò rán èèyàn lọ àwọn fúnra wọn ló ṣíwájú tí wọ́n léwájú ogun. ẹlẹ́kẹta tí mo ti fẹ́ kán dì mọ́ òun ni wípé ó tún lọ sí ìlú Ìgbòho níbi tí wọ́n ti lọ jí àwọn Ìgbò bàbá ò rán èèyàn lọ o àwọn fúnra wọn ló tún gba front àwọn tó ṣe tán àti ṣiṣẹ́ lélẹ̀ ìgbà sì ni fónígbà o ṣe rí ìgbà ò lọ rere o tàbí ìgbà ò lọ bí òréré bẹ́ẹ̀ ni ìgbà ò lọ bí òréré ìgbà ló nígbà lọ ẹ ṣe bàbá. ṣe rí ìgbà nǹkan tí mo kọ̀ lórí bẹ́ẹ̀ ni wípé kí bàbá wa Gani Adams kí wọ́n gbà fún Ọlọ́run lásìkò yìí kí wọ́n sì gbà fẹ́ni tí Ọlọ́run gbà fún tó bá wá ti lọ́jọ́ iwájú náà bàbá náà á tún gbà fẹ́ni akọ́dà mo tẹ̀ jẹ́rìí Ìgbòho tí mo ní á tún ṣiṣẹ́ pẹ̀lú ẹni tí jẹ́ pé Ọlọ́run bá tún gbà fún náà ni. bẹ́ẹ̀ni o ṣùgbọ́n lásìkò tá a ti wà yìí. òun lọ́lọ́run ń lò lọ́wọ́lọ́wọ́ ẹ ṣé gan ni ẹ ṣé bàbá mi God bless you ẹ ṣé thank you ẹ kú ohun ẹ̀yin èèyàn mi tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ tí bàbá wa Mr. Kilo sọ Ìbà Gani ti gbàbọ̀dẹ̀ pẹ̀lú Fúlàní Gani ti gbàbọ̀dẹ̀ pẹ̀lú Fúlàní majority àtijẹ àtimú ti dìnira fún owó wọlé bíi ti tẹ́lẹ̀ mọ́ owó fàájì ò wọlé mọ́ èyí tí wọ́n bá tá fi jẹun so àwọn Fúlàní lókù tó ń bọ̀ ṣé the same èèyàn tí Fúlàní ń bọ̀
tó san owó oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ó ní ìwọ àtèmi ń dúró dè kó wá jà kó wá fèsì Fúlàní ẹjẹ́ wake up from slumber. Gbogbo ogun tí Gani àtàwọn boys ẹ̀ ń gbé ti Ìgbòho ṣé kò ti wá wà glaring sí gbogbo wa pé ó ń jà in support of the Fúlàní. Báyé sọ̀rọ̀ ẹ báyìí àwọn Fúlàní kan lẹ́tà lénìí sí bàbá Tinubu wípé kó wọ́n ní Ìgbòho lẹ́yìn ìgbà tí Gani ti gbogbo àwọn ọmọ ẹ̀ jáde síta àti oríṣiríṣi nǹkan. Ẹ jẹ́ ká gbé kọ̀lìkì wa lọ sọ́dọ̀ Màámi Adé orí òkè. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ káàbọ̀ sórí ètò. Yes sir. Adúpẹ́ sẹ́yìn náà wà all right. A kú ètò yìí o. Ọlọ́run á bá wa tó. Àmín. Wọ́n ní kí n dá sọ̀rọ̀ yìí. À ń gbọ́ yín ẹ ṣé bá wa dá sí. Ọdún mi tó mẹ́ta ó ti yẹ kí n dá sí, ó yẹ kí n wá sórí, ó ti yẹ kí n jọ yín ṣe àpájọ wà lórí platform, ó ti yẹ kí n wá nígbà tí ọ̀rọ̀ àwọn ọmọ yẹn ṣẹlẹ̀. Mo fídíò kan fẹ́ ṣẹ̀dẹ̀ sí nígbà yẹn torí mo kíkan ó dùn mí, ó ká mi lára, ó dùn mí. Ẹni ṣé mo wà ń bíṣẹ́ mi ò ní access láti join lálẹ́ ìjọ yẹn for everything everybody contribute. Mo fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n àyè ò gbà mí, ṣùgbọ́n àbúdúpẹ́ lálẹ́ fàyè gbà mí. Ṣẹ́rí tòní máa sọ tòní tí kí n tó sọ ti tẹ́tẹ̀lẹ̀. Ṣẹ́rí ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo nǹkan tí bàbá Ìgbòho ṣe. Ṣẹ́rí bàbá Ìgbòho ó ti ọmọ Adéyẹmọ tó bá jẹ́ pé Adéyẹmọ tàná ló lọ sí ibi tí Ọ̀yọ́ park ní on the 19 tán lọ níjẹta bàbá fọ́bẹ̀ yẹn. Ṣùgbọ́n Ìgbòho tèmi ó ti wà law abiding. He's a law abiding man and he does things according to law. Ṣé mo this the same guy? Mo fẹ́ correct gbogbo wa fún nǹkan kan ẹjọ́ before I go on. Mo fẹ́ correct gbogbo wa ní nǹkan kan fún nǹkan kan. Anybody tó bá jẹ́ I will be 62 now. Yes, tí anybody tó bá jẹ́ 60 to 65 we are age mates. 65 to 70 are age mates. Gani Adams ju Ìgbòho lọ. Ọdún kan ló gbà lọ́wọ́ ẹ̀ ẹ lọ wo age gap wọn, and this man still respect him. Gbogbo yẹn máa pe bàbá Gani Adams who is bàbá? Gani Adams is Gani Adams because he's Ààrẹ Ọ̀nà Kakanfò. Ṣé ìwọ ni tí ọmọdé kékeré tó jẹ́ ọmọ 30 years tó bá ṣe bí bàbá èèyàn respect bí bàbá? Tí bàbá 100 years bá ṣe bí ọmọ 20 years èèyàn place sí bí ọmọ 20 years. You deal with people according to their understanding and according to their maturity. This man called Gani Adams has nothing for us Yoruba. Let's start taking everybody's head. Gani Adams, I don't call him Baba because he's a Baba Pemi. But they say Baba Abu, last born mama, it's my last born mommy at Elegbe. Ẹ má jẹ́ kí a lọ síbi kankan. Gani Adams is not the same ojú. Olóyè Adéyẹmọ lọ gbogbo. I respect Olóyè Adéyẹmọ far. I look at him as a father. Desmond is younger than me, but he has that the sense of maturity and composure. Exactly. Gani Adams is just only àjùwọ̀n òṣèré ìgbélẹ́jọ́ ìjà lára òtún bọ̀rọ̀. Ṣáàrí ẹni tí Ọlọ́run bá gbáyé fẹ́ nìkan tí ó bá kù díẹ̀ fẹ́ nìkan ẹ jẹ́ ká gbà fúnra wa. But Gani Adams is not ready to accept it, and there is nothing anybody can. Ṣáàrí tẹ bá sọ̀rọ̀ látòní lọ́la ẹni tó bá ní ìlara ikú ni. Wọn kì í fẹ́ kí èèyàn kankan kó là ní sàkání wọn. Gani Adams has nothing to offer us ju pé ó fẹ́ pọ̀ ọmọ Yorùbá. Distraction ó kàn distract wa ṣá àtàwọn boys yẹn. Bẹ́ẹ̀ni tó bá ti wípé ọ̀nà ń lọ ó máa ń fẹ́ kẹ́ kí àwọn èèyàn that is why they always wọ́n ní wọ́n ìmọ̀ wa lọ́wọ́. So I will employ everybody ẹ jẹ́ ká focus. This Gani Adams issue is nothing. Kó máa jàǹbá lẹ́nu ẹ̀ òun lẹ́nìkan fẹ́ náwó gate òun gbogbo ló fẹ́ náwó gate because he has nothing. Tó bá ní nǹkan tó bá lágbára tó bá ọmọ ogun 10 million 100 million tó pè kó wọn jáde kó ní kó kankan jáde náà. He can't even tó bá ka wọ́n lébẹ̀ yẹn mo ṣọ́ fún àwọn ọmọ ìgbọ́n àwọn tó ń fẹnu jàǹbára they will never come to his rescue because àwọn fún ara wọn ṣáàrí nǹkan tó ń ṣe ojú làwọn náà ń jẹ because wọn mọ̀ pé àwọn tó fẹ́ lọ àwọn ọmọ tó wà lẹ́yìn ẹ̀gbọ́n they don't like him. I am telling you. Tó tọrọ. All because wọ́n búra àti wọ́n múlẹ̀ whatever that is causing their problem
láti sọ tí gbogbo wọn ṣe ń sọ òsókúsọ tó ń sọ tí wọ́n bá dá gbá lónìí pẹ̀lú Gani Adams wọ́n máa já dànù. Tí wọ́n bá dá gbá lónìí gbogbo àwọn ọmọ tó wà lẹ́yìn ẹ̀ àtàwọn obìnrin tó ń sọ̀sọ̀ wọ́n máa yá dànù. Ẹ wo ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín. Ọlọ́run ti tẹ́lẹ̀ ọba gbé ọlá fún yàn ó ti gbé fún. But I have a lot of visions about Igboho, and God is with him, and God is guiding, and God is leading him. He's not the one leading himself, it's God leading him, and he's doing things that God according to God's instruction. Ẹ lè rò pé bóyá kinní kan ẹ gbàgbé gbogbo kinní kan. God is leading, is with him. Tó bá kàn ṣe tí ó ṣe rí ẹni tí ò bá ṣọ́ra á forí gbọgbẹ́ o. Kálukálùkù ṣọ́ra. Olúkálùkù ṣọ́ra nípa ọ̀rọ̀ Ìgbòho. Olúkálùkù ṣọ́ra. Thank you for the gift Adedoyin. Wọ́n ṣe pé máa ṣe kọ́kọ́ ṣùgbọ́n náà tó ga ló ń jà fún o. Ó dẹ̀ lóun ṣetán láti fi ẹgbà ná anybody. Tó bá ti anybody ó máa nà wọ́n. Ó máa nà wọ́n débi pé wọ́n máa rò wọ́n ṣàfihàn ní òpó ọ̀túnṣe tó ṣàfihàn pọ̀ ẹni tó bá ti ṣe inú burúkú sí Ìgbòho láti òní lọ ó máa forí ẹ̀ gbé. Àṣẹ. Ó máa forí ẹ̀ gbé. Ó ní káàkó ṣọ́ra. Aláìkẹ́ bó ṣe ń fẹnu wúgẹ́ẹ̀tì yẹn kán fi ilẹ̀ fún wa lọ́ọ̀bù ẹ̀ bẹ́ẹ̀. Ẹ má máa sọ pé bàbá kinní kan. Ó ti yé wa Gani. Gani. Gani ó ìdààmú. Ìyá ọ̀tún. So kí ni problem àwọn èèyàn náà? Ẹ má bínú màámi. Èèyàn kì í máa lówó. Èèyàn gbẹ̀rẹ̀ sórí 150 million 200 million. Kan wá sọ fún òun tó jáde. And somebody is ready to do it free. And you want people oṣù tí wọ́n sọ pé kẹjọ kí ni ibo la ti bára àní owó ẹ̀ láàárọ̀ yìí mo bèrè lọ́wọ́ ara mi ní ìbálò ẹ̀ pé ibo la já sí ibo la ti bẹ̀rẹ̀. Ibi tó lágbára ni. Kí ló gbé wa débi tá a wà yìí? Báwo la ṣe débi tá a wà yìí? Ibi tó lágbára la padà jà sí. All in the name of politics. Wọ́n fi wá ń ta tẹ́tẹ́, wọ́n fi wá ń tayò, wọ́n fi wá ṣe eré lọ́mọ àyò ń ṣe ẹ̀wù àwọn ọmọ ọdún méjì, ọmọ ọdún mẹ́ta nínú igbó tí wọ́n ń sùn sí ilẹ̀ẹ́lẹ̀. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ ọmọ àwọn governors yẹn ló wà nínú igbó bẹ́ẹ̀ yẹn, will they leave their children to be there? Níbo? Ẹ jẹ́ ká ẹ wo ó gbọgbẹ́ lọ́kàn mi nítorí pé àwọn ọmọ yìí àwọn òkú ọ̀la ni Ọlọ́run dá wọn he brought them to this world for a purpose Ọlọ́run ò bá fẹ́ dá àwọn ọmọ ìkò ní jẹ́ kán wá sáyé wọ́n wá sáyé fún ìdí kan àbí ìkejì ni wọ́n dẹ̀ wọ́n kó wọ́n fi wọ́n tayò wọ́n fi wọ́n ta ètò kò bá di president ẹnìkan lè they are using opposition party to fight each other they are using. Wọ́n wá sọ wá di géèmù wọ́n wá fi ẹ̀mí wá ta géèmù àǹfààní títí wọn Jesus. Ẹ wọ́n máa ń yẹ wo program kan lónìí one girl jáde inú ilé ló ti lọ àwọn bá nìsí pé inú ilé. We no talk am ṣé àti ìsọ tipẹ́tipẹ́ alótó ó máa tó stage kan wá máa wọlé. Báwọn ṣe lo mọ́ǹtì nínú igbó wọ́n ṣe gba owó lọ́wọ́ wọn kó tó di pé wọ́n ṣe ń jẹun wọ́n ṣe ń fún wọn ní ṣíbí oúnjẹ kọ̀ọ̀kan wọ́n ṣe ń sùn sílẹ̀ nílẹ̀ bí màmá ẹ̀ ṣe ń yaṣọ ara ẹ̀ àwọn ọmọ àbúrò ẹ̀ siblings ẹ̀ wọ́n nínú ilé náà ti lọ pé wọ́n fi àwọn kéékèèké lẹ̀ àwọn ìrúkù lẹ́nu ilé wọ́n wá mú ọmọ tó ti dàgbà yé obìnrin àti màmá ẹ̀ wọ́n kó wọn lọ. Nígbà tí ọmọ yẹn ń sọ̀rọ̀ yẹn mo dẹ̀ ń sọ ẹkún pé look at what the trauma this girl went through. Níbo la kò ní títí o kò lọ sí school o nínú yàrá wọn. A ní kíní máa lè tá a bá tètè kọ́ọ̀bù ẹ̀ ńlẹ̀ Yorùbá á di kán máa wọnú ní ìṣojú ọkọ wọn á máa báyàwó sùn ní ìṣojú ìyá àti bàbá wọn á máa kọ́ kíní fọmọ lọ́wọ́ àwọn ilé ti ya wèrè mọ́ wọn lọ́wọ́. Ẹni tó fẹ́ ṣiṣẹ́ kò fẹ́ kó ṣe àwọn ọmọ Yorùbá kan dìde àwọn tí ò lè sọ̀rọ̀ àwọn kan sọ pé pẹ̀lú jágẹ̀tì wọ́n pẹ̀lú jáwáyà that idiot guy tó ń pè é ní túnjí kìíní kan I went to check his Facebook as well. That guy is always critics tó wà nínú ayé ẹ̀ kò dẹ̀ ready láti ṣe anything mo dẹ̀ gbàdúrà lọ́jọ́ kan pé kidnapper á gbé ọmọ ẹ̀ á gbé ọmọ ìdílé ẹ̀ bẹ́ẹ̀ ló máa ṣe ní ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Àmín ẹ ṣé ma God bless you ma. Ẹ ready láti ṣe ẹni tó máa ṣe ẹ̀jẹ̀ kó ṣe kí ló dé kí ló ṣe fún wọn wọ́n fẹ́ kó pa gbogbo èèyàn tán ni kí ló dé bọ́lá kí ni what is the solution to our problem nobody is sitting down they are not
now they aren't able to get into the bottom of this situation. Somebody is ready to ẹ bá wa mú ti lọ́dọ̀ yín o. Come and secure wa. Anyone gbọ́dọ̀ ṣe. Come and go. Which means ẹ ti lọ sign ní kankan. Ṣẹ́gun move. Kí la ṣe? Ẹ ṣeun gan ni mọ́mì. All right ma, ẹ ṣé gan ni ma. Ẹ ṣé, ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó sú wa. You are welcome. Yes sir. Yes ma. Ṣọ́ọ̀ṣà ọ̀ṣà ẹ ṣé gan ni mọ́mì, God bless you ma. Thank you ma. Yes ma. Ká tó gbé next call, ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ màámi Princess Adéoríọ̀kín torí àjọ ń ṣètò lénìí ni. Ẹ má bínú ẹ̀yin olólùfẹ́ mi. Àwa mẹ́ta la wá, StreamYard ló fọ́ ní lénìí. Ó yẹ kán wà pẹ̀lú mi lórí StreamYard ni. Ṣùgbọ́n wọ́n wà lórí TikTok. Màámi Princess Adéoríọ̀kín. Wọ́n ní Fẹnuwú Gate lọmọ yín. Gani Adamu, Gani ti ń dà wá láàmú. Gani o ìdààmú. Gani ń dà wá láàmú ńlẹ̀ Yorùbá. Gani ń gbowó lọ́wọ́ Fúlàní fún Gani lówó láti jẹun, láti jẹ nǹkan tó ń jẹ. Gani ti lọ mú létí Fúlàní nítorí gbogbo Yorùbá, ojúlówó ọmọkọ Yorùbá, wọ́n ti kẹ̀yìn sí, wọ́n mọ̀ kó ti gbàbọ̀dé. Ó lóun kọ lẹ́tà kò sẹ́ni dá lóhùn. Ó pọba kò dáhùn. Ó péjoyè kò dáhùn. Àwọn ọba tí Gani lóhùn kọ lẹ́tà sí tí wọ́n dáhùn lóhùn, àwọn ni wọ́n ránṣẹ́ pé Ìgbòho lójú méjèèjì yìí o. Ìgbòho lè pé rẹ̀ sí méjì ni. Tó bá yẹ kó ṣeé ni, á divide ara ẹ̀ sí palace méjì ìmìdé. Kò sí palace ọba kan nílẹ̀ Yorùbá títí dé Kogi títí dé Kwara lẹ́ni tí Ìgbòho bá kanlẹ̀kùn tí wọ́n ní ṣí. Ẹ má gbàgbé láti máa bá mi tẹ love and like, wọ́n dúró pa síbẹ̀ ni. Ọ̀rọ̀ mi yẹn ó dẹ̀ pé òun ló máa ń ní wọ́n lára jù. Gani wá ní òun lè ṣe, òun láwọn ọmọ ogun, ọ̀rọ̀ pé kó lọ́mọ ogun kó lọ bẹ̀rẹ̀ bẹ́kọ̀. Ọ̀rọ̀ ǹjẹ́ o ṣetán láti ṣiṣẹ́ gbogbo nǹkan tó dẹ̀ so mọ́ ẹ lẹ́sẹ̀ pátápátá, gbogbo ẹ̀ láti rí wípé ó sí lára àwọn tó lè ja ìjà security fún ilẹ̀ Yorùbá torí irọ́ ló ń pa. Nǹkan tó ṣẹlẹ̀ ní ìgbà ayé tí bàbá Ọbásanjọ́ tó fi kọ́ọ̀bù ẹ̀yìn OPC, ẹ bẹ̀rẹ̀ sí ní para yín, ṣe bówó òun ló dá wàhálà lẹ̀ láàrin yín. Gani ṣe títí ọmọ Yorùbá tó yẹ kó protect ara wọn, wọ́n wá ń ríra wọn bí ọ̀tá, wọ́n wá kọjú ogun síra wọn, wọ́n wá ń tàtàtà ara wọn. Nǹkan tí Gani tún fẹ́ kó ṣẹlẹ̀ leléyìí, ọmọ ojúlówó Yorùbá ẹjẹ́ agbọ́mọ́ tinú wa kí Gani tó kẹ̀yìn wa síra wa. Gani ò sí lára wa, mọ́ṣẹ́ ìgbàláyé ọ̀rọ̀ ni. Gani ti mú létí Fúlàní ló sanwó oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Báwo ló ṣe máa wá fi oyè yẹn tá lọ fi kojú Fúlàní tó sanwó ẹ̀? Ẹjẹ́ agbọ́mọ́ tinú wa. Ìyẹn làlàyé màámi Princess Adéoríọ̀kín mà. Ǹjẹ́ ó tiẹ̀ yẹ kí àwọn mídíà wa ká máa rárá fi balẹ̀ torí níbi tí ọ̀rọ̀ Ìgbòho dé dúró àtọ̀rọ̀ ẹja tẹ̀ sọ̀rọ̀ security. Àwa mídíà kì í ṣe wípé bíyá mò ń sọ̀rọ̀ wípé bíyá mo better anybody, rárá o. A ti pẹ́ lórí ìrìn àjò pé à ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀. Tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo ni àwa mídíà tá dúró ti Ìgbòho, ẹ má jẹ́ ká wà carried away lórí mímímí syndrome. Tó bá jẹ́ pé lóòótọ́ iṣẹ́ tó ń ṣe ó jẹ wá lógún, òtítọ́ ló gbé dání, ẹ má jẹ́ ká fi àǹfààní táwa fẹ́ rí ká fi ba ìrìnàjò ayé ọmọkùnrin yẹn jẹ́. Wọ́n ní ọkùnrin tó ń so rárá fọkùnrin akọ́ṣẹ́ ló ṣe. Èèyàn mélòó ṣẹ̀kan ro ipò rọrùn ní kéèyàn kọkùnrin tó dúró kó wọnú igbó lọ kojú àwọn aráabí. Á ní nǹkan tó gbé mì náà, ó máa ní nǹkan tó gbé tẹ̀lé ẹ̀kún. The same èèyàn tó ti jẹ ìyà sẹ́yìn lórí security náà ni, lórí ìfẹ́ tó ní sí àwa ìran Yorùbá. Ẹ mọ iye ọdún tí wọ́n fi lé kúrò tí Ọlọ́run jẹ́ kán pamọ́ wa lọ́wọ́. Gani ó mọ̀ sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ilé Ìgbòho, àbọ̀rò pa àmọ̀ pé ó mọ̀ ni. Ó mọ̀, Mákindé náà mọ̀, gbogbo yín tẹ́ mọ̀ nípa kíní, gbogbo yín la mọ̀. Ẹlẹ́dàá ìwà lẹ́yìn ẹ̀ kò jẹ́ kó rí pàǹgbà náà. Bí wọ́n bá pa ọ̀tá Ìgbòho ńgbà náà, bí Gani ṣe máa béèrè owó 150 million 200 million lélẹ̀ torí kò ní nǹkankan ṣe, kò lẹ́dí àti ṣe kankan, kò dẹ̀ fẹ́ kẹ́nìbọ̀dì ṣe nǹkan. Bí ẹlòmíràn bá tún jáde tí ò ń ṣe Ìgbòho lọ́la, tó dúró lórí òtítọ́, tí ò gbàbẹ̀ tẹ́lẹ̀, tó fìfẹ́ hàn sí ilẹ̀ Yorùbá tí gbogbo wa tún gbà tì lẹ́yìn, bí Gani ṣe ń gbógun ti Ìgbòho yìí ló ṣe máa gbógun tì, tó jẹ́ sí wípé Gani fẹ́ kí Fúlàní wá kọ́ńkà wa.
Gani Ìdààmú Ààrẹ Ọ̀nà Kakanfò kàkà òṣì ó ń fẹ́ kí ìran Fúlàní kó wá kó ẹ̀yin brọ́dà mi ẹ̀yin dádì mi kẹ́ ẹ lọ máa ṣe darandaran kẹ́ ẹ máa ti inú igbódégbó kẹ́ ẹ máa ti jùdéjù kẹ́ ẹ jí láàárọ̀ kùtù kẹ́ ẹ gbá màálù nídìí pa kí màálù kó tọ̀ yà kẹ́ ẹ gbẹ́nu sí báyìí kẹ́ ẹ fi wẹ ojú kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní fi wẹ̀. Màámi ṣe ti rí fídíò tí mo ṣe fún ọ. Mi ì tí ì rí. Ẹ jọ máa mẹ́kọ̀ọ́ péjì mi. Ó jọ nítorí Ọlọ́run jù sí mi bá mi share sórí WhatsApp mi kí n lè gbàbẹ̀ lọ síbi ibẹ̀. Mi ní WhatsApp yín mà. 01521 7450243. 01521 74 50 243. Germany lèmi wà. Ibi tí ẹ bá tó bá jẹ́ pé Nàìjíríà lẹ wà ẹ máa ní láti add code Germany mọ́ +49 ẹ wá yọ 0 yẹn kúrò so lórí WhatsApp. Ó wà ní òdì tí mo ṣe wá sí page yín lénìí. Mo ti ń long láti wá sí page yín for over 3 weeks now. Yeah. For like a week mi tí ẹ ṣe show. Very mommy ọ̀rọ̀ bàbá Gani Adams tẹ́ mẹ́nu lé yẹn ló sọ mí jẹ́ ní tó Yorùbá boy lénìí. Lórí jọ yẹn I was just reading about mo jẹ́ gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ history jẹ́ pé apart from ní school mo máa ń ka history gan mo ní ìwé history ní ilé tí grandpa mi máa ń kà so ó wá ní ìwé kan tó jẹ́ ìwé Ààrẹ Ọ̀nà Kakanfò mo kàwé yẹn omi bọ́ lójú mi jọ́ tí mo kàwé tí mo sọ fún yín after aggression yẹn mo kàn mú fóònù mi ni mo kàn switch sí fídíò ni mo kàn bẹ̀rẹ̀ sí ní record fídíò ni mo ti record fídíò yẹn mo kàn ti sí TikTok mi yẹn dìtẹ̀ mi ṣe anything àwọn family mi wọn kò lọ bẹ̀rẹ̀ sí ní pè mí láti abroad that video has gbogbo fídíò tí mo rí lórí TikTok fídíò yẹn lọ́dọ̀ tèmi nìkan ó ní over 60,000 views tí mo ṣe rò pé ó dàbí pé màá sọ kí n ká máa sọ̀rọ̀ nípa nǹkan Yorùbá màá sọ di iṣẹ́ nìyẹn tí mo fi di pé page mi grow mo fi ní so many followers so àwọn tó máa ń wo page mi lọ máa ń sọ fún mi pé kí try pé ọ̀rọ̀ mo dàbí disciple yèyé dára ni pé mi ò dẹ̀ mọ mi tí ì mọ nígbà yẹn mà so ló fi pé mo fi máa ń long láti wá sí page yín. Ok, a jẹ́ pé a máa ní láti sọ̀rọ̀ nìyẹn o bàbá ó ti yá tó bá ti yé egun yín ó ti yọ ọ̀rẹ́ tèmi kí ló dé tá a lè kọ́wọ́ jọ rìn. Mami mo ní over 1,500 people tó wà ní tó máa bá mi sọ̀rọ̀ tọkọ rẹ di pé. ẹ mọ nǹkan tẹ́ máa ṣe ẹ má jẹ́ ká sọ yẹn lórí ètò nísìnyí torí ètò tá fẹ́ ṣe ẹ̀yin nọ́mbà tí mo fún yín yẹn ẹ pè mí lọ́la kẹ́ jẹ́ ká sọ̀rọ̀ so bóyá mo máa hàdí yín sí àwọn gúrùpù kọ̀ọ̀kan àbí kò yé yín bẹ́ẹ̀ yẹn so tá bá fẹ́ ṣe show àjọ máa lè máa stream ẹ jẹ́ sáré padà sí ọ̀dọ̀ màámi adé orí ọ̀kìn màámi adé orí ọ̀kìn gẹ́gẹ́ bí ẹ bá mi jẹ́ kí ẹ má wọrí ẹ farabalẹ̀ màámi adé orí ọ̀kìn mà ǹjẹ́ ó yẹ kí àwa mídíà ǹjẹ́ ó yẹ kí a mọ nǹkan tó yẹ ká sọ ní àsìkò tó yẹ ká sọ ìdí ni wípé ṣe rí ọ̀rọ̀ security níbi tá a dé dúró nísìn ara ń kan everybody ńlẹ̀ Yorùbá o ara ń kan everybody in the whole of Nigeria gbogbo àwa tá a wà lábúròdù lára ń kan àwa gan àwa mídíà ọ̀rọ̀ eléyìí ó yàtọ̀ gédégbé sí ọ̀rọ̀ Yorùbá nation tí a bá fẹ́ really jẹ́ kí iṣẹ́ Ìgbòho yọ Ìgbòho ní ìdí propaganda video ọmọkùnrin yẹn ń ṣiṣẹ́ iṣẹ́ tó bá ṣe ó ní kẹ́ jẹ́ ká fún ní support lé lórí ó tó torí kò dìgbà tá a bá hàdí propaganda mọ́ ṣé rí tá a bá hàdí irọ́ mọ́ ó máa jẹ́ kó affect iṣẹ́ original tí Chief Igboho ń ṣe ìwọ̀nba fídíò tí wọ́n ṣe lánàá yẹn ó tó fún ọmọkùnrin ó tó fún anybody tí orí ẹ̀ bá pé láti mọ̀ wípé òtítọ́ àti tòdodo òun ni ọmọkùnrin tá à ń pè ní Ìgbòho tó gbé dání tá ṣẹ̀ṣẹ̀ wá parọ́ pé ẹyọ àwọn tí Ìgbòho fún ní 2 hours wọ́n ti ṣe kinní kan tí ẹ dẹ̀ mọ̀ wípé kò rí bẹ́ẹ̀ Ìgbòho dẹ̀ sọ bẹ́ẹ̀ fún anybody kò dẹ̀ sí fídíò tó buttress ẹ̀ up lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí àwọn ọmọ àlè wọ̀nyí kí wọ́n rí àyè láti fẹ́ ní oore ọ̀fẹ́ láti sọ̀rọ̀ sí Ìgbòho irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa ń kan mí lára mi láìkẹ́ débi wípé àwọn ọlọ́pàá Ọ̀yọ́ state ní láti máa debunk ẹ̀ it's a slap on his face ẹ má jẹ́ ká torí àǹfààní ara wa nìkan ẹ jẹ́ ká máa ro tẹlòmíì náà mọ́ tiwa everything must not be about us
because ọjọ́ tó bá ṣe nǹkan bó ṣe ń ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ nǹkan tó ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn fídíò bó ṣe ń lọ káàkiri ó tó nǹkan tí ó ti tó fún àwa mídíà láti ṣiṣẹ́ lé lórí láti jẹ́ kí a pe àkíyèsí gbogbo ọmọ òríjìnà ọmọ kọ́kọ́ ó tún àjíire ilẹ̀ Yorùbá wípé ẹ wo iṣẹ́ tí ọmọ yín ń ṣe o kí oníkálukú wa kàdé jọ máa gbé yẹ̀wò kàdé máa fún ní support ẹ má jẹ́ àhàdì nǹkan tí ò bá ṣe tó máa fi sọ́dẹ̀ ní yẹpẹrẹ ẹ má jẹ́ ká ṣe àṣejù nǹkan tó máa jẹ́ kí iṣẹ́ kó dàbí ẹni pé kò mọ nǹkan tó ń ṣe. Màámi Adé orí ọ̀kín ǹjẹ́ ẹ lè bá wa dá sí ọ̀rọ̀ yìí mà tẹ́ bá ń gbọ́ mi ẹ lè bá wa ọ̀mùt mà. ẹ rọra kó ohun látàárọ̀. ẹ ṣé màámi ẹ pẹ́ fún wa. mo kí gbogbo ilé o a kú gbogbo bó ṣe lọ nílẹ̀ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ Yèyé Dára ẹ ti sọ ìtọ́jú inú ọ̀rọ̀ kí wọ́n bẹ̀rẹ̀ láti orí Gani Adams ṣe rí tá bá wo history bí nǹkan ṣe ṣe rí lọ́wọ́lọ́wọ́ tá wà yìí Yorùbá ilẹ̀ Yorùbá wọ́n fọ́ lọ́wọ́ ni tí lóní kálukú á lè mọ ipò ara wọn ìdè àwọn tó jọmọ ọkọ wọn fara wọn àwọn tó jọmọ àlè Yorùbá ojú wọn náà fara wọn kí ló dẹ̀ jẹ́ kí n sọ̀rọ̀ báyìí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí a ní tí ilẹ̀ Yorùbá sì jẹ́ ilẹ̀ Yorùbá tí kò tí sí pé ìjọba wọn wá involved nínú gbogbo òṣèlú àbí bó ṣe ń ṣe ọ̀rọ̀ àti tò ìlú gbogbo wa la mọ̀ àwọn tabajọmọ Yorùbá gidi gbogbo wa la mọ̀ wípé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè Aláàfin Ọ̀yọ́ ni kò ṣe oyè fún gbogbo ilẹ̀ Yorùbá so nítorí ẹ̀ whatever tó bá ṣẹlẹ̀ tí a bá ń sọ nípa Ààrẹ Ọ̀nà Kakanfò àwa la mix it up Kakanfò kan wà relevant like that pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ń sìn but bí nǹkan tí mo sọ earlier wípé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn onílẹ̀ àwọn alálẹ̀ àwọn náà ṣe iṣẹ́ tiwọn lọ́wọ́ báyìí so lórí ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn kò sọ̀rọ̀ lórí ẹ̀ because Ọ̀yọ́ ló ń jà fún kò jà fúnlẹ̀ gbogbo Yorùbá lápapọ̀ àwọn Aláàfin Ọ̀yọ́ fúnra wọn ti sọ pé Yorùbá làwọn nígbà àwọn ò ṣe gbogbo kò tó jíire yàtọ̀ so àwọn làwọn jẹ́ Yorùbá okay fine nígbà tí yan Ààrẹ Ọ̀nà Kakanfò ìjẹ Ọ̀yọ́ ló ń ṣiṣẹ́ fún so when it comes to pé bóyá àwa ọmọ Yorùbá káwá ń gbọ́ ọ̀rọ̀ ààrẹ bíi pé kínní ẹ jẹ́ ká lọ reduce ẹ̀ ká focus because lọ́wọ́ tàwa yìí ká focus ló wà important then number 2 ni wípé ṣé tí wàá rẹ̀ tó tí wàá fi wá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn òun gan tí wàá ní ìṣòro tó wà nínú ìgbéraga ìgbà míì ó lè jẹ́ ọmọ Ọ̀yọ́ kó jẹ́ pé àwọn Ọ̀yọ́ ló ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò bọ̀ tí ìwà ẹ̀ bá da tí ó bá ń ṣe bó ṣe yẹ kó ṣe láàrin gbogbo àwọn ọba wọn fà mọ́ra a máa ṣiṣẹ́ lọ tẹ̀bí kí ilẹ̀ Yorùbá lápapọ̀ fi ní àmójútó ní kọ́ bá fi lè ní kí ló máa ń pè security ní Yorùbá yẹn náà ká ṣàbẹ̀wò security ààbò ẹ ṣe mà ká bá fi lè láàbò ni ṣùgbọ́n òun fúnra wà níwà ìgbéraga ti wọ̀ lẹ́wọ̀n tó jẹ́ pé ó ti bára ẹ̀ jẹ́ ní ìṣojú gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ìwọ tó jẹ́ pé ordinary security tiẹ̀ tún ṣẹ́pẹ́rẹ́ o fún ọba ni o kò ń ṣe fún bóyá ojúbodè àbára ẹ máa sọ boundary ni o kò ń ṣe pé fún ọba nìkan ni o kò ń ṣe pé bóyá ibodè rẹpẹtẹ like that ó wá múra wá sọ̀rọ̀ ẹ̀dọ́gba lórí àwọn tani so gbogbo nǹkan báyìí ó ti bùkù and unfortunately kò tún wá rẹ̀ sílẹ̀ gan láàrin àwọn ọmọ ìlú gan ó tún wá di wípé owó ojú kòkòrò ó tún fi kún so ṣe rí gbogbo ìwà àdọ̀tí yẹn tí kò yẹ kó wà lára olórí tí kò yẹ kó wà lára ẹni tí ẹni tó bá fẹ́ ṣe security ìlú kò gbọ́dọ̀ lójú kòkòrò kò gbọ́dọ̀ ní àmójúkúrò kò sí nǹkan tó bá ṣe kò yẹ kó mú nǹkan ọrọ̀ kó mú mọ́ra jù or else ọmọ máa rà á ọmọ máa bá ẹ̀yẹ over òun ló ń ṣẹlẹ̀ yìí ó tún wá lọ tọwọ́ bọ politics tó yẹ pé gbogbo wa gan mọ̀ wípé ara ẹ̀ ló ń wá nígbà tó péré ní ààrẹ security tó ní pé ó nígbà tí ìjọba bá fún ẹ ní iye owó kan ìjọba wo ló fẹ́ gbéró owó yẹn lẹ̀ fún ẹ ìjọba wo ló expect kó ṣé nígbà ayé Ọbásanjọ́ àbí ṣé nígbà ayé Jonathan tí wọ́n gbé oríṣiríṣi nǹkan fún yín. over $1 billion tán ní kó máa ṣọ́ pipeline. so ẹni tó bá dẹ̀ ti ń jẹ dòdò kó lè so dòdò
tó nǹkan bẹ́ẹ̀ yẹn náà ló tún wá fẹ́ gbé wọlé Yorùbá wọ́n wá dúpẹ́ fẹ́lẹ́dùmarè wípé lọ́wọ́ tí Yorùbá làbí wà sí liberation ló wà lọ́wọ́ báyìí yóò fi ilẹ̀ Yorùbá fẹ́ fọ́ mọ́ wọ́n dẹ̀ ti fọ̀ mọ́ so a ti mọ ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè ta lórí lè mọ Ìgbòho àṣẹ bí gbogbo àgbáyé ṣe mọ̀ Ìgbòho kò sẹ́ni tó mọ Ìgbòho a mọ̀ pé Ìgbòho náà èèyàn ní nínú ayé bó ní dísìn ó ti wá di international kí ló fà á Elédùmarè ó dìdì fà á yọ ni òun ni mo ṣe máa ń sọ wípé ẹni tó lọ bá pè kò sẹ́ni tó lè yẹsẹ̀ níbi kíní ẹni tó bá dẹ̀ tó wá jẹ́ pé Ọlọ́run pè tó rán níṣẹ́ kò sí kó má ní àwọn tó máa gbógun tì ẹni bá wà wájú náà máa ń gbógun tì so ṣẹlẹ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ṣòro ẹ̀dá tí bàbá Sunday Igboho jẹ́ Ọlọ́run dẹ̀ ló pé wọ́n lọ́n ló yàn wọ́n ẹni tó náà bá dẹ̀ ti pè tó ti yàn kí lẹ expect ìlọsíwájú ni kò sí bó ṣe fẹ́ nípò máa fẹ́ fà wálẹ̀ irọ́ kò lè ṣeé ṣe àmúdẹ tí wàá tẹ̀síwájú pẹ́ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá nísìn ṣẹ́rí tó ṣẹlẹ̀ ní Ìgbòho ní about 2 days ago ọjọ́ méjì sẹ́yìn yìí ó tún ti jẹ́ kí àwọn ojú àwọn èèyàn là pé ojú yẹpẹrẹ ta fi ń wo ẹni yìí kò máa yẹ ká máa fojú yẹpẹrẹ wò ibi tí ọ̀rọ̀ dédé yìí ó yẹ ká máa mọ̀ bá ṣe máa ṣe àwọn èèyàn náà ṣẹ̀ tí wọ́n á rí importance bàbá wa Ìgbòho pé ẹni yìí ó ti ready because ẹni tó lè gbé rẹ̀ dìde tó kò rán àwọn ọmọ òun fún rẹ̀ ó fàyàrọ ó máa travel bọ̀ òun fún rẹ̀ ló ń dìde òun ló ń lead exactly òun ló ń lead gbogbo operation tí wọ́n ń ṣe kí ló tún tó yẹn ó sọ pé he is ready pé anything nǹkan tó bá máa gbà làwọn máa fi fún ojú àwọn ọkọ pé tí mo ṣe níbẹ̀ wo ẹ má jẹ́ ká tiẹ̀ fi Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ má jẹ́ ká fi wé Sunday Igboho ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ó dẹ̀ di dandan kan jáporó because Igboho fúnra Sunday Ààrẹ Ọ̀nà Kakanfò ó ti bà rẹ̀ jẹ́ nílé ó ti bà rẹ̀ jẹ́ níta ó ti bà rẹ̀ jẹ́ láàrin politicians ó ti bà rẹ̀ jẹ́ in everywhere so it's like tẹ́lọ́ fẹ́ fojú jọ so gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kò sí ọ̀rọ̀ lórí ẹ̀ ju pé bàbá wa Sunday Igboho bó ṣe ń ṣe lọ yìí wọn ò wojú Uche bọ́ọ̀dẹ̀ ṣe wojú Uche yẹn ló ti dá kọ́ máa báṣẹ́ lọ Elédùmarè tó pè wọ́n àwọn nájọ ní nǹkan tó dìbò kò ń ṣe pé bóyá torí pé nǹkan ń ṣẹlẹ̀ kọ́ wá láwọn yà bàrà irọ́ o inú mi dẹ̀ dùn ayọ̀ mi kún pé wọn ò rójú anybody o ohun tó lè tó ń ṣe àánú mi tún wá dùn wípé Ìgbòho gbà yín wọ́n ti mojú ṣe wọ́n ti mọ ẹ̀tọ́ nílànà òfin gbogbo ìgbésẹ̀ tó ń gbé wọn ò gbé lásán nínú agbára wọn wọ́n ṣe ń gbé làwọn ìjọba náà mọ̀ tẹ́ bá wo fídíò tí wọ́n ṣò nígbà tó wà lọ́dọ̀ ọba Ìgbòho ní about 2 days ago yẹn ẹ rí pé wọ́n mẹ́nu bà DPO ó ṣò pé ọlọ́pàá wà ń bẹ̀. wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ọlọ́pàá ni. exactly so gbogbo àwọn ọmọ Gani Adams tí wọ́n ń pariwo tó ń sọ pé kinní kan ṣe gbá kinní kan ṣàwo fẹnuwú géètì alala ohun tó bá wọn ni kò sọ Ìgbòho tó ń ṣiṣẹ́ àwọn DSS wà involved àwọn gbogbo commissioners wà involved àwọn DPOs tó wà lágbègbè wà involved so many people ló wà involved tó wà nínú ìjọba so ṣe rí gbogbo ọ̀rọ̀ yìí kò le tó bá yá wọn wá gbẹrù dání àwọn ìjọba fúnra wọn mọ̀ wípé bíi power tussle ló fẹ́ máa ṣe fún bàbá wa Ìgbòho yẹn Gani Adams so ó máa jáporó kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ju wípé kí bàbá Sunday Igboho kọ́ ṣà máa ṣe ohun tó yẹn tó ń ṣe lọ kọ́ máa ṣe nǹkan tó kó máa lù tó máa rúfin kọ́ ṣàrà máa ṣe lọ jẹ́jẹ́. wọ́n yẹn ń ṣe lọ yẹn. bẹ́ẹ̀ ni àwọn ọmọ Yorùbá á mọ̀ á dẹ̀ support wọn gbogbo èèyàn kan ló máa láìkè èèyàn Oyèyè Dára. bẹ́ẹ̀ ni kò sí ni tí ògbó ọba ti láìkè èèyàn bọ ogun ti dé nìyẹn òun ẹni yẹn ti wà ní problem ni but tó bá dípò náwọn èèyàn tiẹ̀ àwọn kan náà tún wà tí wọn láìkè ó ti balance but at the end of the day ẹni tọ́lọ̀ ń yàn ọlọ́tọ́lọ̀ ń pè ló yàn so gbogbo iṣẹ́ tí bàbá wa Sunday Igboho ṣe kọ́ máa ṣe lọ ohun tó bá wọn lẹ́nu ni kó fẹnu ẹ̀ sọ ní ti tèmi gbogbo ọmọ Yorùbá àpò tí wọ́n fẹ́ fi àsìkò yìí dúpẹ́ pé gbogbo yìí tẹ́tí wá realize wípé bílẹ̀ Yorùbá ṣe ń lọ yìí a máa nílò orú bàbá wa Ìgbòho yìí ẹ̀jẹ̀ tí wọ́n mọ̀ pé ẹni yìí ó tó bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ àló dẹ̀ ní ìfẹ́ Yorùbá nínú so gbogbo ìgbésẹ̀ tó ń gbé yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa pẹ̀lú wọn o
ẹ bá wa support wọn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run la fi ń bẹ̀ yìí lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá yìí á dẹ̀ da ànírógun ẹ̀jẹ̀ lórí ilẹ̀ yìí mọ́ o lágbára Ọlọ́run dẹ̀ bá wa pa àwọn Fúlàní yìí á bá wọn paná wọn abájẹsọ pé máa paná Adébọ̀rẹ́ ṣẹlẹ̀ àwọn Fúlàní yẹn náà Ọlọ́run máa bá wa pa wọn rẹ́ nílẹ̀. kò tiẹ̀ sẹ́lẹ̀bọ kankan gbangba ti dẹkùn kedere àtijọ́ ríra wa tán sí finish. ẹ ṣé màámi ẹ ṣé ǹjẹ́ aláwa ta fẹ́ dá sétò lórí TikTok. ẹ kálẹ́ bàbá. bẹ́ẹ̀ni o. hallelujah. àgàmù síbẹ̀ o. ok bàbá mi olórí ẹbí ẹ jẹ́ kí evangelist kan bá wa dá sí lẹ́yìn ẹ̀kẹ́tẹ́ kò bá ẹ ṣé. ẹ kálẹ́ mà yé dára. hallelujah sir more anointing to you sir. hallelujah mà yẹ sùn mú kí ẹ kú àtótónu. yes sir. Ọlọ́run á tún ilé àti ọ̀nà yín náà ṣe.